àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa máa ń fi ẹ̀tẹ̀ sílẹ̀ pálapàlapa a kì í rán nǹkan tó bá yẹ ká rán gbogbo nǹkan la máa ń yí mọ́ ẹ̀sìn gbogbo nǹkan la máa ń yí mọ́ ẹlẹ́yàmẹ̀yà ní orílẹ̀-èdè wa eléyìí tí wọ́n ṣe báyìí wọ́n ti ń yí mọ́ ẹ̀sìn wọ́n ti ń yí mọ́ ẹlẹ́yàmẹ̀yà ìdí ẹnìyẹn tí mi sọ pé mi ò náwó sí tó bá di pé àwọn èèyàn ń gbé ọ̀rọ̀ ẹ̀yà wọnú nǹkan wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọnú nǹkan èmi ò náwó sí ṣùgbọ́n tó yẹ pé a fi ṣe one Nigeria mo náwó sí lára àwọn ìdí tí mo fi dẹ̀ fi náwó sí dáadáa ni wípé láyé Buhari ńgbà tí láyé EndSARS àwọn Haúsá wọ́n dìde sọ nípa àwọn ò lè ṣe ìwọ́de kan takò ọmọ àwọn ṣe mọ̀ pé gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe le tó ní South West àti East kò délé Haúsá torí pé ó jọmọ wọn torí pé ó ṣe kí ni ó jọmọ wọn ó túmọ̀ sí pé lórílẹ̀‐èdè wa ẹ̀yàmẹ̀yà wà ṣùgbọ́n gbà tó ògì sọ mọ́ wọ́n ń sìn wọ́n wá ń jáde pé àwọn fẹ́ ṣe ìwọ́de takò bàbá Tinubu nǹkan tó bá lè mú yín nígbà yẹn tẹ́ mú ọmọ tí ń yàtọ̀ sọ́mọ ọlọ́mọ àwa náà gbọ́dọ̀ mọ ọmọ tí wàá yàtọ̀ ń sìn àkọ́kọ́ nìyẹn nǹkan tẹ́yìn ṣe ń gbà yẹn tẹ́ ẹ̀jẹ̀ ká jọ panupọ̀ bólè wí ń gbà yẹn ẹ wá fẹ́ ṣe ń sìn ẹ wá fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ mọ̀ wá wù àkọ́kọ́ nìyẹn mo fẹ́ kẹ́yìn Yorùbá gidi kẹ́ ẹ ronú lọ bẹ́ẹ̀. ẹ̀kejì òun ni wípé ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru àwọn tó bá ìṣẹ̀lẹ̀ tí eléyìí tá a ṣe ìwọ́de lọ SARS family mi ò tí recover kò nú ẹ̀dẹ̀ ní ṣùgbọ́n àwọn tó ṣe agbátẹrù àwọn tó ń tì wọ́n gbà yẹn àwọn ń gbádùn pẹ̀lú ọmọ àtìyàwó wọn lónìí ìjọba ní àwọn tó bá fẹ́ ṣe agbátẹrù eléyìí tí wọ́n fẹ́ ṣe yìí kí wọ́n yọjú káwọn mọ̀ wọn kò sẹ́ni tó fẹ́ yọjú lọ́wọ́lọ́wọ́ mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ìṣòwò rẹ ti sá lọ sí New Jersey kò sí lórílẹ̀‐èdè Nàìjíríà àti orílẹ̀‐èdè tó wà ní New Jersey ló wà ń fò wọ́n lẹ́sẹ̀ pé ẹ má gbà tó bá tó August 1st gbogbo agbọ́dọ̀ jáde ní o ṣùgbọ́n òun sá lọ báyìí ó lọ báyàwó àtọ̀mẹ́ ó lè jọjọ́ yẹn gan kó jẹ́ pé oríyàwó ẹ̀ ló máa wà pé ìjọ kìdúkẹ̀ máa ka nǹkan tó wà sí nínú pépà kí ló dé tí ò lè dúró tó bá jẹ́ pé lóòótọ́ lè fẹ́ jẹ́ aṣáájú rere ẹ̀yin sá ẹ̀ wá ń fẹ́ ẹnu tí àwọn èèyàn sẹ́nu nǹkan tí ò dáa èmi àwa sọ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ lèmi fẹ́ tẹ̀lé ọwọ́ àwọn sọ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ lèmi fẹ́ tẹ̀lé àwọn tó yẹ pé wọn lè jẹ́ pé wájọ dúró kájọ tọ̀ sójú kan kítọ̀ wálé òhó tó bá ṣẹlẹ̀ tán á kù wọ nìkan ó jẹ́ nǹkan kejì tábà lè rí káwọn èèyàn dúró pé àwa ni àwa ń bẹ̀ àwa la fẹ́ lead èmi ò lè jẹ́ kí èèyàn fẹ́nu tì mí pa ẹni tó bá gbẹ́njọ́ yẹn kò sẹ́ni tó máa gbálẹ̀ àkù àkàn fámìlì ẹ̀ tó gbogbo wọn ló ti ń sáǹsìn kò sẹ́ni tó fẹ́ jọjú jáde kò sẹ́ni tó fẹ́ fi contact address àti contact number sílẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì béèrè ó jẹ́ point kejì. point kẹta òun ni wípé nínú àwọn nǹkan táwọn èèyàn náà wọ́n fẹ́ protest lé lórí táwọn fẹ́ ṣe ìwọ́de lé lórí kò sí eléyìí tó jẹ́ nǹkan tí ó ń dojúkọ orílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ nǹkan táwọn èèyàn list jọ nǹkan tó nítumọ̀ ni pàápàá lórí ọ̀rọ̀ bọ̀dá wa tó jẹ́ lẹ́yà kejì tí ó wà ní àtìmọ́lé táwọn náà fẹ́ àwọn ń jìjàgbara fún òmìnira orílẹ̀-èdè wọn ní èdè dárúkọ ẹ̀. a ní oúnjẹ wọn epo wọn ọ̀nà ọ̀dà ẹ̀yin kan wá kó ẹ̀ ń jọ pé níjọ́ yẹn nǹkan tẹ̀yìn fẹ́ wọ́de lórí pé kí wọ́n fi ẹni tó wà ní àtìmọ́lé yẹn sílẹ̀ so papọ̀ ó túmọ̀ sí pé èrò tí wọ́n yàtọ̀ sí èrò tàwọn tó kù ẹ̀dẹ̀ pọ̀ ọ̀rọ̀ tí wọ́n jàgídíjàgan ni ó tẹ̀dọ̀jọ́ yẹn báyìí kan sọ di wàhálà ẹ̀yin tẹ́ bá jáde níjọ́ yẹn ìjọba jọ kó yín ni tó bá jẹ́ pé oúnjẹ wọn la fẹ́ ṣèwọ́de lórí tó bá jẹ́ pé epo wọn ni ó dá fún èwo ni pé ẹ̀yin kan á jáde ní ẹ̀yin kan tẹ́yìn fẹ́ ṣèwọ́de lórí pé kan fi Nnamdi Kanu sílẹ̀ lọ́jọ́ kan ọjọ́ yẹn náà dẹ̀ ní a fẹ́ ṣe ìwọ́de tẹ́lẹ̀ wọ́n pẹ́ ní jẹ́jọ́ lọ́wọ́ pẹ̀lú ìjọba tẹ́bátẹ̀ wọ́n fẹ́ sọ pé ẹ fẹ́ ṣe ìwọ́de pé kan fi Nnamdi Kanu sílẹ̀ ṣé Èkó ni wọ́n mú Nnamdi Kanu sí ni àwa dọjọ́ yẹn wàá máa ba nǹkan jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ ní ba nǹkan jẹ́ state yín
ẹ̀yin tẹ́ bá wá jọ wà tẹ́ bá jọ tẹ̀lé wọn jọ ìjọba máa jọ kó yín ni wáyé ẹni pé èrò wá ọjọ́ ìmọ̀ àwọn kan náà àwọn Odùduwà nation àwọn náà ní àwọn náà máa àwọn tí wọn Odùduwà nation làwọn fẹ́ ṣe tàwọn fún àwọn Ìgbò sọ pé tí wọn Biafra làwọn fẹ́ ṣe tàwọn fún ẹ̀yin kan ní ẹ̀yin fẹ́ ṣe fún support Tinubu àwọn kan àti pé torí pé wọn wọlé ìjẹgbẹ́ wọn wọlé àwọn so kí ni ẹ ti pín yẹlẹyẹlẹ ìmọ̀ wa ò so papọ̀ ìmọ̀ wa ò papọ̀ kì í ṣe wọ́n ṣe máa ń ṣe ìwọ́de nìyẹn lórílẹ̀‐èdè gidi tí wàá máa ń pín yẹlẹyẹlẹ ní àwọn kan ní Odùduwà nation làwọn ń bá lọ àwọn yẹn náà jáde lọ́jọ́ yẹn àwọn kan ní wọ́n gbọ́dọ̀ fi Nnamdi Kanu sílẹ̀ àwọn yẹn jáde lọ́jọ́ yẹn àwọn kan ní torí pé ìjọba àwọn ẹgbẹ́ wọn kọ́ ló wọlé làwọn ṣe ń protest against Tinubu àwọn yẹn jáde lọ́jọ́ yẹn àwọn kan ní ẹ̀mọ̀ kò nítumọ̀ mọ́ ẹ kiri àwọn reason tèmi sọ pé èmi ò mi support ó dẹ point kẹta point kẹrin ó ní pé a ní ìjọba ò dá ìjọba ò dá àwọn kan wá kóra àwọn ẹjọ́ pọ̀ tí wọ́n sí gọ́ọ̀mẹ̀ntì o wọ́n wá ní àwọn lọ print aṣọ táwọn èèyàn fẹ́ fi ṣe ìwọ́de lọ́jọ́ yẹn wọ́n ní kí àwọn èèyàn máa ra ní 6,000 naira àdẹ̀ ní ìjọba ò dá o àwọn táwẹ́jọ́ protest against ìjọba ọ̀hún táwẹ́jọ́ ṣe ìwọ́de tako ìjọba tó dá yẹn ni wọ́n wá lọ wọ́n fẹ́ fi wá ṣe business yìí o tọ́wọ́ fi wá sí business yìí o tọ́nà print aṣọ ọjọ́ tọ́nà fẹ́ máa ta 6,000 o ṣé àwọn èèyàn ní 6,000 lọ́wọ́ náà ní ebi ń pa wọn ṣé ti pọ́ ọmọ búkú ló ń dàgbà búkú bẹ́ẹ̀ kí wọ́n lè wọ́n tanra wa sí àdẹ̀ níjọba ò dá ṣé kìí ṣe àwọn tó dìjọba yẹn náà ṣé kìí ṣe inú ilé wa náà ni wọ́n ti lọ ni ṣé kìí ṣe ìlú wa náà ló ti lọ ni àwọn kan fẹ́ fi omi ìpá àwọn kan fẹ́ fi kíní yẹn ṣe business ní tiwọn ni nígbà tí ìwọ bá tí pọ́pọ́ bá ta tí pọ́pọ́ bá ta àwọn make owó tí wọ́n lọ ṣètìrì bẹ́ẹ̀ pọ́ìntì karùn-ún ni pé nínú lẹ́tà tí àwọn kan kó àwọn jọpọ̀ tí wọ́n kọ sí commissioner of police ní Èkó àwọn ẹ̀yà míì ni wọn kì í ṣe ẹ̀yà Yorùbá ẹ̀dẹ̀ fẹ́ ṣe ìwọ́de lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ kí sọmọ Yorùbá kí ló dé tẹ́ lọ sí ìpínlẹ̀ yẹn lọ ṣe ìwọ́de yẹn why Lagos mo ti ń bá yín sọ̀rọ̀ Abia jẹ òṣìṣẹ́ ní oṣù mẹ́rin ní Abia state jẹ òṣìṣẹ́ àwọn ọmọ Abia state yẹn á wá gbéra ní ọjọ́ yẹn wọ́n wá sí Èkó wọ́n á máa ṣe ìwọ́de àwọn ọmọ Bánkẹ́jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀ ṣe wá lọ sí ìwọ́de yín ní Abia yẹn Sanwó-Olú ò jẹ òṣìṣẹ́ kankan lọ́wọ́ ní Lagos state mo ti ń bá yín sọ̀rọ̀ yìí Sanwó-Olú ló ń san owó tó pọ̀ jù fáwọn òṣìṣẹ́ ní Lagos state mo ti ń bá yín sọ̀rọ̀ yìí kí wọ́n lóde tí ẹ fẹ́ wá Bánkẹ́jẹ́ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ yẹn tẹ́ẹ̀fì wá lọ sí state yẹn ẹ̀dẹ́ tí mi sọ pé èmi ò náwó sí yẹn. Ìkẹfà òun ni wípé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí gangan ànílọ́wọ́ àdìmẹ́rù ànílọ́wọ́ Niger state governor sọ̀rọ̀ kan tí mo wò live ó ní àwọn ọ̀dọ́ tó máa ń gbọ́ràn ni wọ́n tí wọ́n dẹ̀ máa ń ṣiṣẹ́ onítorí eléyìí ó ní àwọn ò ní àkókò láti fi ṣòfò ó ní àkókò tí àwọn ọ̀dọ́ tó kùn fi ń ṣe ìwọ́de yẹn ó ní àwọn ọ̀dọ́ tó máa wà lóko níbi tí wọ́n ti ń kọ ebè tí wọ́n ti ń gbin nǹkan ni ó ní 90% of oúnjẹ táwọn oúnjẹ state yẹn ní state yẹn làwọn ti ń produce ẹ̀ kí ló dé tẹ̀yìn ọ̀dọ́ state tó kò lè ṣiṣẹ́ yẹn nítorí pé àwọn ọ̀dọ́ tiwa àmì graduate kò fẹ́ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ ṣùgbọ́n iṣẹ́ àgbọ̀ ni wọ́n ṣe ní Niger state náà tẹ́lẹ̀ fi develop state yẹn àmì master soda kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ bàtà wọn wà kékeré àwọn èèyàn máa ń di ọgbà sí ẹ̀yìn kúlé ilé wọn kò sí rẹ̀ mọ́ sí Bitcoin àti content creator content kìíní làwọn èèyàn fẹ́ máa ṣe ń sìn kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ mọ́ àdé níjọba ò dáa àwọn youth Niger state governor sọ pé wọ́n ní protest yẹn ṣé àwọn ò kì í ṣe youth Nàìjíríà ẹlòmíì nú àwọn ọ̀dọ́ tiwa Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday orí òkè ló máa wà tó máa dakùn délẹ̀ sí olú anáàánú sí mi olú anáàánú sí mi olú agbára ń dé sí mi kan tó ń fẹ́ ni pé kówó kan jábọ́ látọ̀run wè láìṣẹ́ fún tàbí kan tó ń fẹ́ ni pé kẹ́nìkan kan gbówó báyìí pé gba 5 million yìí láìṣẹ́ fún
tamale ní tó ń ṣiṣẹ́ oko wọ́n rò pé ọtí tán fọ́lọ̀ téèyàn ni gbogbo wa wá di ìránṣẹ́ Ọlọ́run ṣán gangan gbogbo wa di ẹlòmíì àwọn ọ̀dọ́ tó yẹ àkótó ẹ kí mi máa kọ́ ebè nínú oko tó yẹ bí bá ti kúrò nínú iṣẹ́ ìṣẹ́bùṣe náà ìgbà náà máa wà ní ekú ní Saudi Arabia kì í ṣe gbogbo ọjọ́ méje tó wà ní ọ̀sẹ̀ kọ́ ni wọ́n fi wà ní ekéwò ní Saudi Arabia wọ́n ń ṣe iṣẹ́ ní àkókò iṣẹ́ Amẹ́ríkà tẹ́ ń wò yẹn sẹ́rù pé bẹ́ẹ̀ yìí ṣe ń jókòó tẹ́ pé ẹ máa sì sóru ẹ máa sì sọ́sàn ẹ máa lọ orí òkè lẹ́yìn pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sẹ́rù Amẹ́ríkà ló jẹ́ kó máa yẹ wọn ni wọ́n dẹ̀ mú ń pa humanity jù wá lọ ju àwọn tá a gbẹ́sìn lórí lọ go to UK go to South Africa go to Germany go to Australia go to Australia wọ́n bá wọn yẹn ṣe ń ọ̀zù kò sẹ́ni tó kàn expect manna from heaven wọ́n ń ṣiṣẹ́ fún nǹkan tí wọ́n ní ni wọ́n dẹ̀ kí dédé kàn sí ìwọ́de kan tó nítumọ̀ lóòótọ́ ìjọba wa náà wọ́n ní lọ́wọ́ torí àwọn nǹkan kan àjọ kí ìjọba náà ṣe tí wọ́n ṣe ṣùgbọ́n mo ti sọ nínú fídíò mi tó lọ nǹkan tó fà á yóò bá sọ pé amúkun ẹrù ẹwọ́ ó ní òkè lẹ́wọ́ ẹwọ́ sálẹ̀ pírẹsidẹ́ǹtì kọ́ ní ìṣòro orílẹ̀-èdè wa mo ti sọ mi ìsọ̀rọ̀ ń pa Tinubu pé bí a ó jẹ́ Yorùbá kò jẹ́ Yorùbá kó jẹ́ ìgbéra ló wà ń bẹ̀ nǹkan tí mo sọ ni màá sọ ìṣòro tá a ní lórílẹ̀-èdè wa kì í ṣe pírẹsidẹ́ǹtì ẹ gbójú kò lọ́dọ̀ pírẹsidẹ́ǹtì ẹ gbójú kò níbẹ̀ torí ǹjẹ́ tí gómìnà kankan kó jáde ní kó sọ pé wọ́n fún allocation pé allocation ò pé bí a federal government ń jẹun allocation owó tí wọ́n ń fún àwọn state governors yìí kí ni wọ́n fi ṣe ẹ jẹ́ ká hold àwọn state governors wa responsible fún nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa kábẹ̀ láti local government kankan allocation tẹ gbà kí lè fi ṣe ẹnìkan là ń dojúkọ àwọn tó kù ń kọ́ mi sọ̀rọ̀ òṣèlú ẹjọ́ mo fọlọ́m̀bẹ̀ ẹ jẹ́ ká fi èbúrú sílẹ̀ báyìí ẹ jẹ́ ká fi èpè sílẹ̀ ẹ jẹ́ ká ẹ reason pẹ̀lú mi mo bẹ̀ yín ni mi ìbá Tinubu tán ṣùgbọ́n bọ́rọ̀ yìí ṣe jẹ́ lélẹ́yìí tí mo fi sọ pé ẹ má jà á dojú sọ president wọ́n fún àwọn state governors ní allocation tó yẹ kán fi sún state ṣe ṣe pé kíní bí division of labour ló ṣe rí pé ok ìwọ gbà ìwọ gbà ìwọ gbà ìwọ gbà wọ́n dàbí ọ̀rọ̀ bẹ́ẹ̀ Bible nìkan ní jẹ́ fún àwọn kan ní tálẹ́ǹtì bí tálẹ́ǹtì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ká fún wọn ó yá gba tálẹ́ǹtì táwọn kan fi jèrè táwọn kò fi jèrè bẹ́ẹ̀ lọ́rọ̀ yẹn ṣe jẹ́ ẹ wò bá tí federal government sọ pé kí state kọ̀ọ̀kan máa generate iná fúnra rẹ̀ gbogbo tó ń fún wọn láti fi ṣe project yẹn níbo ni wọn kò sí níbo ni wọn kò sí palliative oúnjẹ tó wá láti federal government palliative níbo làwọn state governors yẹn kò sí ṣé Tinubu ló wà padà gbà lọ́wọ́ wọn ni nígbà tí Tinubu débẹ̀ yìí bí ọ̀nà ẹ̀mẹ́ta ọ̀tún ló ti fún wọn lówó pé kí ara lè ru aráàlú níbo lówó yẹn wọ̀ kẹ́tẹ́ mi ń sọ gẹ́gẹ́ nìyẹn níbo lówó yẹn wọ̀ níbo ni kún yẹn sí àdọ̀tún pariwo Tinubu tó kú síbi Tinubu ti padà jáde wọ́n tẹ̀ sọ pé àwọn gómìnà sí owó tó ń kó fún wọn kí ni wọ́n fi ṣe ẹ bèrè lọ́wọ́ wọn á dẹ̀ padà bí lọ́wọ́ àwọn gómìnà yìí àwọn fún wa ṣe fújà kiri àwọn pariwo pé Tinubu ò dá Tinubu ò dá kó má jẹ́ Tinubu ló wà ń bẹ́ nǹkan tí wọ́n sọ ni màá sọ constituency allowances tó ń fún àwọn senators wa níbo ni kí wọ́n fi ṣe ṣé Tinubu padà gbà lọ́wọ́ wọn ni àwọn tó yẹ ká mú nìyẹn kó dẹ̀ ṣe jàgídíjà gan tábà tí ń ṣe ìwọ́de má jà bà nǹkan jẹ́ fún nǹkan tẹ́ bá bàjẹ́ yìí owó wa owó aráàlú ni wọ́n fi ṣe kì í ṣe personal owó wọn tẹ́ bá bàjẹ́ kò affect wọn àwọn náà la máa padà jẹyẹ àwọn máa gbé ayé wọn lọ àwọn ọmọ wọn ò sí lórílẹ̀-èdè wa ọmọ wọn ò lè bá yín tò sílé epo wá rí epo bẹ́ẹ̀ bá ọmọ wọn ò lè bá yín gọ̀kadà má bá mọ́tò aráàlú ẹgbẹ́ ẹ̀ jẹ́ torí pé òun ṣe ìwọ́de ẹ má já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kẹ kó ọjà ọlọ́jà tó pé ń sí ìwọ́de kí mẹ̀kúnnù máa fara ní mẹ̀kúnnù ẹgbẹ́ adẹ̀ níjọba ò dá
à ń baná jẹ́ tí àwọn ń bá wọn lò náà ni àdẹ níjọba ò dá ká má ba kankan jẹ́ ló bá ń ṣe ìwọ́de ṣùgbọ́n gbàtẹ́ bá ń sọ pé ẹ̀ ń ṣe ìwọ́de ẹ̀ ń ba nǹkan jẹ́ ẹ̀ ń ba nǹkan jẹ́ àdẹ níjọba ò dá sẹ́yìn kò burú jùjọba lọ bẹ́ẹ̀ tàbí àwọn tó máa fi orí ìpínlẹ̀ wọn sílẹ̀ sórí wọn ọmọ Yorùbá tá à ń bá sọ̀rọ̀ sóò gbọ́ àwọn kan máa fi state wọn sílẹ̀ gómìnà wọn tó jẹ oṣù mẹ́fà oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án gómìnà mi jẹ oṣù mẹ́sàn-án nílẹ̀ Ìgbò táwọn ọmọ Ìgbò yẹn ò dẹ̀ protest tí wọ́n fẹ̀hónú hàn bẹ́ẹ̀ o nílẹ̀ Ìgbò gómìnà mi jẹ oṣù mẹ́sàn-án ó jẹ àwọn òṣìṣẹ́ kì í ṣe tó ń bọ́ ló jẹ wọn lówó bẹ́ẹ̀ o gómìnà mi jẹ òṣìṣẹ́ ní owó ní ilẹ̀ Ìgbò táwọn ọmọ Ìgbò kankan ò dẹ̀ fẹ̀hónú hàn bẹ́ẹ̀ ọmọ Ìgbò àwa wá sí ilé Èkó ní August 1st àwọn máa bà nǹkan jẹ́ à ní òun fẹ̀hónú hàn àwọn gómìnà Òkè Ọya nílẹ̀ Haúsá ṣe bójú wọn làwọn tó ń ṣe àwọn èèyàn ṣùtá ṣe bójú wọn ṣe àwọn èèyàn ṣùtá tí wọ́n gbé ìgbésẹ̀ kankan táwọn ọmọ ìlú yẹn tí wọ́n fẹ̀hónú hàn bá ṣe gbọ́ tó pé àwọn olóṣèlú kan ló ń kí àwọn agbésùmọ̀mí yẹn ní ẹ̀yìn táwọn aráàlú wọn ò dẹ̀ wọ́n fẹ̀hónú hàn tako wọn dájú tún sí rí wọn ọmọ Òkè Ọya yẹn wá sí Èkó àwọn máa gba nǹkan jẹ́ lẹ́kọ̀ọ́ tiwa ilẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ ṣe ìwọ́de kó ń kálukú ṣe ìwọ́de ní ìjọba ìpínlẹ̀ tàbí kẹ́ lọ sí Àbújá báwo ni ọmọ èèyàn ti máa fi state sílẹ̀ wà ní fásitì ìwọ́de lẹ́kọ̀ọ́ kí ni tèkó kí ni Lagos State gbà lọ́wọ́ yín ẹ sáfẹ́ bá bẹ̀ jẹ́ pé nǹkan tí àwọn gbójúlé yẹn jẹ́ ká sọ dé irú ọmọ Yorùbá kan wà ronú half bread is better than none half bread is better than none wọ́n ti bà nǹkan jẹ́ oúnjẹ wọn wọ́n ti bà nǹkan jẹ́ oúnjẹ wọn wọ́n ti máa já ṣọ́ọ̀bù kiri oúnjẹ wọn tí wọ́n wá bà nǹkan jẹ́ wọ́n já ṣọ́ọ̀bù ṣé kò ní burú ju eléyìí lọ ṣé kò ní burú ju eléyìí lọ ẹ jẹ́ ká ronú àwọn House of Rep wa owó tí wọ́n ń gbà tíjọba àpapọ̀ fún wọn pé ká ní national constituency wọn kí ni wọ́n fi ṣe ẹ bèrè lọ́wọ́ wọn ẹ má pariwo Tinubu nìkan mọ́ senators wa constituency allowances tẹ́ ń gbà kí ni wọ́n fi ṣe allocation local government kọ̀ọ̀kan kí ni wọ́n fi ṣe ṣe bí wọ́n fún wọn tó wò yìí níbo lówó yẹn wọ̀ ṣé wọ́n ní wọ́n fún wọn ní federal government ní release owó jáde lójoojúmọ́ níbo lówó yìí wọ̀ gbogbo fertilizers ajílẹ̀ tí federal government ní release fáwọn àgbẹ̀ ebe àwọn tó wà nísàlẹ̀ tó bá ti nǹkan yẹn bá ti kó l'Àbújá tó ti pè sí state kọ̀ọ̀kan àwọn tẹ́ ẹ wá fi ṣaṣojú ní state kọ̀ọ̀kan sí báwọn ló ń tún kíní yẹn tà ẹ ṣe mú àwọn yẹn síbẹ̀ lójú wa wá dúdú tó lórílẹ̀-èdè ni táàmù nǹkan tó ń ṣẹlẹ̀ ni mi ní ká nǹkan tó fà tèmi fi sọ pé èmi ò náwó sí fẹ̀hónú wa ẹ máa ní ẹ̀ ń ṣe ìwọ́de ẹ máa bá nǹkan jẹ́ ẹ wá ní káwọn èèyàn máa support yín báyìí àwọn níbo náà tó máa ń ṣerú ẹ̀ nǹkan tó yẹ pé ọmọ yín ló máa débá tó dé káwọn ọmọ yín débá ẹ̀ ń bàjẹ́ ẹ wá rò pé ẹ̀ ń ṣe president ẹ̀ ń ṣe president kò sí ètò kan kò sí ètò kan ilé máa jẹyẹ kí táwọn ń sọ nìyẹn tẹ́ ẹ̀ bá ti lè ṣe ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó kálukú lọ ṣe ní ìpínlẹ̀ èmi ò náwó sí protest èmi ò náwó sí ìwọ́de kankan o èmi ń tèmi o mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn míì náà tún ti ń jáde wọ́n ti ń sọ bá ti di pé ọ̀rọ̀ pé ẹnìkan máa kúrò ní Sokoto máa kúrò ní Kaduna máa kó Maiduguri máa kúrò ní Enugu á kúrò ní Abia àwa sẹ́kọ̀ọ́ àwa máa dá wàhálà lẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ á fi àwọn governors ẹ̀ ó lè sílẹ̀ á fi àwọn governors ẹ̀ jẹgúdújẹrá sílẹ̀ àwọn ní Èkó ló kàn tó ń fẹ́ máa dá wàhálà sílẹ̀ ẹ jọ bó ṣe jẹ́ nìyẹn lóòótọ́ kò sí ẹni tínú ẹ̀ dùn mọ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa ṣùgbọ́n àṣìṣúrò àbẹ́ ni pé owó tó ń kó l'Àbújá yẹn kí làwọn tí àwọn governors ẹ̀ ń fowó yẹn ṣe níbo ló ń wọ̀ nǹkan tó yẹ ibi tó yẹ ká gbójú sí nìyẹn
tí bí bàbá wa Fálànà sọ èmi ní kọ́kọ́ mo sọ́wọ́ tó ń ṣépè yìí mo fẹ́ kó jẹ́ kí orí ẹ ṣí sílẹ̀ bàbá Fálànà mo ṣe ń sọ bàbá yẹn náà ṣe sọ tó gbọ́n tó Fálànà ni tó mọ̀ tó Fálànà ni bàbá yẹn sọ oye trillions oye billions of naira federal government fún àwọn state kọ̀ọ̀kan tàdé ní kankan tí wọ́n fi ṣé Tinubu ló ń dọ̀nà àdúgbò ni ṣé Tinubu ló ń kọjá ni owó tí wọ́n gbà nǹkan allocation local government kọ̀ọ̀kan kọ́ tó káwọn governor local government kan fi kọ́ àwọn ọjà kan fi ṣe covet kan fi ṣe everything fún owó yẹn wọ̀ àwọn fi ṣàpapín owó yẹn dẹ́ẹ̀dù kúrò l'Àbújá wọ́n wá ń gbójú yín sọ̀rọ̀ president àwọn gbogbo wọn wá sọ pé president ni ó dá president ni ó dá èyí dẹ̀ ti gbowó. ẹ wo ẹ jẹ́ ká sọnù ká tó sọnù lórílẹ̀‐èdè yìí Adémọ́dé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ ṣe gbogbo ẹni tẹ́ ń bú mi ẹ ṣe gbogbo ẹni tẹ́ ń ṣe pé ẹ ṣe kò sí wàhálà kò sí wàhálà àwa máa sọ tiwa bó bá wù yín ẹ gbọ́ bá wù yín ẹ má gbọ́ ìyá bàbá máa sọ pé mi á ní òun ní bọ́lọ́ tí ń lè gbógi kò sí wàhálà bó ṣe jẹ́ nìyẹn bá mi share fídíò yìí tẹ́ nífẹ̀ẹ́ mi dénúdénú ire ó dàbọ̀.